ẹ kúrọ̀ lẹ́ o. Ìpẹ́lẹ̀ sà, ẹ̀kálẹ̀ sà. ẹ bá mi sọ̀rọ̀ sókè mà. Ẹ kú ètò sà. Yes ma, ṣé single mother ni yín mà? Títí mọ̀dà ní ìgbà mo sì márì. Good. Kí ni tẹ́lẹ̀ la kọjá ètò yìí wà fẹ́yìn tẹ́ pé jẹ́ single mother tẹ́lẹ̀ tàbí single father tẹ́ ti wá rì má rì. Ẹ ṣé. Ìjọ torí ọlọ́kọ ni mo fẹ́ sọ fún un. Torí mo ti wá kórì tako yìí lọ́nà pẹ̀lú rẹ̀. Okay. Ẹ má jẹun ti lè ní torí tí n bá ti bẹ̀rẹ̀ mú mi nílé sọ̀rọ̀. Tẹ́ bá ṣe kí ni? Tí n bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ní nílé fẹ́ tán. Tí ẹ níjú ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì pé lórí ètò yìí mà. Ìtọ́sí mo ní ti pẹ̀lú ẹ̀ ní wípé àwọn ọmọ tí wọ́n wá ọkọ mi ìbá mi ṣe nǹkan kan lórí mi rẹ̀ tí ìgbà bẹ́ẹ̀ fún mi ìbá rí jẹ́. Mo tún ṣèyàn agbára mi ká. Tí ọ̀kan láwọn bá dè ní àtọkọ mi pọ̀ ọdún tí mo sọ sí i lédè mo ń di mi nínú. Ọ̀rọ̀ yẹn máa ń di mi nínú tó jẹ́ wípé kódà ní àmì tó sọ̀rọ̀ ju aago méjì òru ló fi ń sọ̀rọ̀ sí mi. Mo ti ń ṣe kankan torí pé tí mo bá fèsì ara mi yóò gbóhùn àwọn ìjọ fẹ́ káwọn èèyàn máa gbóhùn àmú pẹ̀lú mi àti torí gbogbo àwọn tá a jọ ń gbé àwọn tó ń kéré sí mi. Ó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n nígbà tí bá wá fọtọ́ sílẹ̀ bá mi tó bá dọjọ́ kejìlá wa máa bẹ̀ mí kékeré ìjọ kí wọ́n bì mí. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn tí mo bá ń rántí mú pa mí lẹ́kún. Ní ìgbésíta fẹ́ràn mi kankan lọkọ̀ mi lọ́rùn mi. Ojú orí rẹ̀ tó kù sí lọ́dọ̀ mi. Ìyẹn bá kágbára mi dẹ̀ kà lórí àwọn tí mo bí fún náà ní ibẹ̀ yẹn ṣe é. Ṣùgbọ́n kò sí bí mo ti ṣe tó tí ọmọkùnrin yá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi. Ẹ̀rọ ìgbéyà gbà tí wọ́n bí mi fẹ́ ní bébí yẹn gbé mi lé lọ́wọ́ pé iná bá wa wò ni. Ọ̀rọ̀ yìí dẹ̀ máa ń dùn mí. Kí ni mọ̀ nǹkan tí mo lè ṣe sí i? Ẹ ṣé. Bẹ́ẹ̀ni mi ò gbọ́dọ̀ kọ̀ọ̀kan náà ó ti sún mi. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Kí ni age yín mà? I'm just 33 years. 33. Bẹ́ẹ̀ni sàn. Ẹ ti bí ọmọ mélòó tẹ́lẹ̀ kẹ́ tó fi alàgbà ẹ́? Mo ti rìn gàtégàté. Mo ti bímọ aláìlọ́kọ, mo ti bímọ mẹ́rin kì í tó fẹ́. Ọkùnrin mélòó lẹ bí ọmọ mẹ́rin fún tẹ́lẹ̀ kẹ́ tó fi arákùnrin? Ọmọ mẹ́ta mo bí fún. Ọkùnrin mẹ́ta Aláì. lẹ bí ọmọ mẹ́rin fún? Bẹ́ẹ̀ni mo bí méjì sẹ́yìn kan, mo bí kọ̀ọ̀kan fáwọn méjì. Ẹ dẹ̀ wà late 33. Bẹ́ẹ̀ni. Age wo lẹ wed mà? Àti mo bẹ̀rẹ̀ ọmọ bíbí àtẹ́jọ́ fífún rẹ̀ ní ìpìlẹ̀ tó ń pọ̀ ìjọ mi ti pé 15 years. Age of kílẹ̀ pé? 18 years. 18 years. Ìyẹn ni pé ọkọ tẹ́ ẹ fẹ́ sì ni ọkọ ẹlẹ́ẹ̀kẹrin. Bẹ́ẹ̀ni. Ẹ tí a bí ọmọ mélòó fún yẹn náà? Mo ti bí mẹ́ta fún mi, kẹta mi gbé lọ́wọ́. Mẹ́ta fún yẹn náà ó jẹ́ méje. Bẹ́ẹ̀ni. Ọkọ mẹ́rin ẹ dẹ̀ wà lé 33. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ aránṣọ ni mo kọ́ káwọn òbí mi gba sàtífíkẹ́ẹ̀tì lè lọ́wọ́. Bọ̀gbà tí mo di single mother ní èjì tí èyí mi ò gbé tí mo bẹ̀ lọ́sàn kankan mo kò síṣẹ́ tí mi lè ṣe. Lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́pọ̀ fún mi ní ìta láti gbé màá gbé láwọn ọmọ mi tó ti dàgbà lórí wọn máa kiri lọ. So ni mo fi ń gbọ́ bùkátà àtàwọn tí wọn. Ẹ lò mà ṣé máa gbọ́ tọrọ tí mo fẹ́ sọ fún yín? Máa gbọ́ àgbọ̀ program mo ní ìjọ tọrọ. Ẹ ṣe kéré ìrìn àjò yín ṣe wá rí báyìí ẹ mọ̀ tí màá sọ fún yín mà. Tẹ bá dẹ̀ gbọ́ kì bá dáa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé Christian ni àbí Muslim? Christian ni Muslim lọ́kọ mi. Ṣé wọ́n fẹ̀yìn síta ni ọkọ yín níyàwó? Ó fẹ́ mi síta kò níyàwó kankan. Ṣé single father làwọn náà? Òun náà ti bí kan rí kí n tó fẹ́. Ẹyọ kan péré? Bẹ́ẹ̀ni. Làwọn bí? Ẹyọ kan péré ló bí. Ṣé ọjọ́ mọ̀ pé ẹ ti ní ọkọ mẹ́ta tẹ́lẹ̀? Kódà mi ìsìn kankan pamọ́ fún ojú ètò kò sí ilé ẹlẹ́dẹ̀ wà mí. Mi ìsìn kankan pamọ́ fún ṣùgbọ́n gbà tí mo bá pàdé ìgbà tí mo bá pàdé for the past 7 years ló ti ń dágbélé nìkan tí ò sí obìnrin kankan tó lè dúró tì. Nígbà tí mo bá pàdé màá fi ọkọ mi sílẹ̀ sínú ilé màá kiri kọ́kọ́ fún lọ tí mo bá dé màá tó wá dáná kankan máa jẹ. So gbogbo ìrìn àjò tí mo rìn nígbà náà ló fi gbà pọ̀ lọ́rùn. Ẹ lò mà ẹ gbọ́ tèmi máa o ìkórìtà tẹ ẹ wà ń sìn ẹ má bínú o ẹ jọ̀ọ́ ẹ má bínú o àfọ́fà ló pọ̀ nínú ìkórìtà tẹ ẹ wà báyìí o ẹ kéré ju nǹkan tẹ kóra yín sí i lọ o ẹ bá ṣe sùúrù díẹ̀ ẹ fọkọ àkọ́kọ́ ọmọ méjì ẹ bá tẹ ṣe sùúrù kẹ ẹ ṣiṣẹ́ kẹ wà òkè ẹ tún fẹ́ kejì náà ọmọ kan ẹ fẹ́ kẹta náà ọmọ kan
ẹ bá tẹ wá ṣe sùúrù pẹ̀lú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn kẹ́ ẹ tiẹ̀ ṣiṣẹ́ dáadáa kọ́kàn tí yín náà ó tiẹ̀ balẹ̀ bó tiẹ̀ ṣe yàrá kankan yín náà tiẹ̀ kọ́ kẹ́ ẹ lò kọ́ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn sí ńgbọ̀rọ̀ ti ń di ọ̀rọ̀ bàbá mẹ́ta ẹ fi arákùnrin sì ní ọyìn éèjì wo lẹ fi arákùnrin ọdún mélòó sẹ́yìn. ọmọ yẹn ò sí lọ́dọ̀ mi 5 years sẹ́yìn ní fọ́ọ̀rù ọdún márùn sẹ́yìn ẹ wà late 28 ńgbà yẹn ẹ ti lọ́kọ mẹ́ta ọmọ mẹ́rin ẹ bá ṣe sùúrù kètò ṣọkọ ló tún kàn án kódà kẹ́ ẹ mọ̀ lọ́kọ mọ́ tí Jésù ó fi dé lẹ́yìn ọmọ mẹ́rin ọkọ mẹ́ta yẹn ẹ ti wà fún fìdí náà lẹ́yìn kẹ́ ẹ mójútó ṣe yín kẹ́ ẹ dẹ̀ rán ọmọ yín nílé ìwé kán dẹ̀ tún kọ́ṣẹ́ ẹ bá fẹ́ kọ́ṣẹ́ kó kọ́ṣẹ́ kẹ́ ẹ dá lókòwò ẹ máa sọra yín di ọkùnrin ẹ kò tẹ́yìn bá ṣe rí ńgbà míì lọ́kọ̀ gbàǹgbà míì ẹ náà ni ọkùnrin tí ò wá bá iná lọ́kọ̀ ooo ìtí màá sọ fún yín ní mà ṣé Ìbàdàn lẹ wà mà. Ìbàdàn ni mo. ẹ ṣé mo lè bọ́kọ yín sọ̀rọ̀ mà. ẹ lè bá sọ̀rọ̀ bọ́ tó máa ń fẹ́ kó tó wọlé nù. ní tèmi ò bá sọ leléyìí ṣùgbọ́n kò jẹ́ pé tí n bá ní kẹ́ wá rí mi ẹ máa sanwó consultation 10,000 naira. ṣé bó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó tó jáde ní lára mi mo ti gbọ́ ẹ mọ̀ tí a lọ. ṣé ẹ wà lórí WhatsApp mà. ṣé ẹ wà lórí WhatsApp mà. bẹ́ẹ̀ni. ẹ jọ ẹ bá mi drop voice note síbẹ̀ wípé ẹ̀yin ni ẹni báyìí báyìí tẹ́ ẹ pè sórí ètò kẹ́ wá fún mi ní time kẹ́ wá pé ẹ fún mi ní time tẹ́ máa pè mí tí ọkọ yín máa wà nílé. tó bá di prógámù yẹn ọjọ́ wẹ́ẹ̀sì máa pè ó máa ń wà ní kó tó di pé ẹ máa ń bẹ̀rẹ̀ prógámù kó tó jáde ẹ máa ń bẹ̀rẹ̀ prógámù láàárọ̀ wẹ́ẹ̀sì kó tó jáde bọ̀ alẹ́ ni tí lè wọlé kẹ́ ẹ tẹ̀sí máa parí. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí n bẹ̀ wọ́n kán má fi yín ṣẹ̀sín kí n bẹ̀ wọ́n kán mọ́ dà yín láàmú kí n bẹ̀ wọ́n kán daṣọ wò yín kán ṣíjú àánú wò yín kí ni èjì wọn. 38 ló nù. àánú kì í ṣọmọdé age 38 ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n ẹ jẹ́ kí n tù wọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ bá lè pè láàárọ̀ west inú mi bá dùn ẹ̀wọ̀n ní láti bọ́kọ yín sọ̀rọ̀ mo lè fẹ́ kọ́ ọmọ méje lọ́sẹ̀ náà 33 Ọlọ́run ní dà yín láàmú ẹ má sunkún o ẹ má sunkún o ẹ má sunkún o ẹ má sunkún o ẹ̀yin náà wà lélẹ́yìí nítorí wà lé ọlọ́ọ̀bá yín wò wọ́n o ọlọ́ọ̀bá yín wò wọ́n o wọn ọ̀tọ̀ mọ́ ń bódìjà tí yín ò ní bàjẹ́ wọn ọ̀tọ̀ Ọlọ́run yẹn o nítorí wà lẹ̀ ọlọ́ọ̀bá yín wò wọ́n o ṣé o ti yé yín o nígbà tẹ́ sọ pé ẹ kó délé kan ṣé rẹ́ǹtì lé ní abẹ́ kọ́lé mà. aṣọ rẹ́ǹtì lé. nígbà sọ pé ẹ fẹ́ bí láṣílé ẹ fi sùúrù ṣe o àríṣe jẹ́ nìyẹn máa ẹjọ́ ẹ pè mí Ọlọ́run ní dà yín láàmú ẹ dẹ̀ mú bá wọn fa wàhálà kankan ọ̀rọ̀ yín ti gba sùúrù kẹ́ẹ̀dẹ̀ mójútó ṣe yín mà ṣe é gbọ́ mà. ṣe àwọn ọmọ yín o ọ̀nà yín sì jìn o ẹ kú kalẹ̀ mà. Yes, sir. Yes, ma. Yes, ma.